Ọlọ́run yé sọ bí nǹkan tí ọ̀gá sọ náà ni táwọn pé àtúní kankan bá sọ báyìí a jẹ́ pé bóyá ẹni tó ń kó dẹ̀ ní ọ̀rọ̀ sọ ọtí kan tó sọ yìí is clear ó ti dáyàn lójú pé dájúdájú Yorùbá ni wáyé. Kí lẹ fẹ́ kọ́ ṣe fún yín? Kí lẹ fẹ́ kí àwọn ọmọ wa àwọn ọmọ ogun tó wà ní Amẹ́ríkà àti gbogbo ilẹ̀ Yorùbá Amẹ́ríkà kí lẹ fẹ́ kọ́ ṣe fún wa? Ìrànlọ́wọ́ wo lẹ ń wá? Kọ́tà wọn kọ́ sọ nípa gẹ́gẹ́ bí sísọ lẹ́ẹ̀kan kò sí ẹsẹ̀ lẹ́kọ̀ọ́ kò sí nǹkan tó ní. Lónìí náà ẹnu yín ló ti máa jáde ní ọba yín pé. Iná orí wáyà báyìí ọjọ́ 10 ọjọ́ 15. Àti yín sì mẹ́ta ti wá oṣù mẹ́ta lè má. Ẹ jẹ́ kí n fẹ́ tí wàá sọ pé jù bẹ́ẹ̀ yẹn lọ. A ò tiẹ̀ lómi ẹ ò rí kànga tó sí gbogbo bẹ́ẹ̀. nǹkan tó bá sọ ẹ má fi kankan bò. Kànga ẹ ò rí ẹ má mú kankan bò ẹ má bu àṣírí kankan. kànga làwa mú ń bí báyìí. Òun náà ni a máa débẹ̀ sí. Kànga làwa mú. A kàn ń fi ọ̀rọ̀ kan gbàdúrà sọ́lọ́run ni. Ẹjọ sí ọtí mọ́ọ̀sù ìyá mọ́ọ̀sù àgbẹ̀ ní majority wà nígbà yìí a bá kọ́kú àwọn màálù àlẹ́lẹ́gẹ̀ẹ́ mọ́ kódà iṣu tọ́mọ́tò ìgbésù báyìí méjèèjì báyìí àwọn wá wù lórí ebè. School tẹ wà ní school farm báyìí torí àwọn màálù àwọn ẹ̀rí kásítà ní báyìí àwọn ló ń jẹ. Tí kaṣu bá ṣu báyìí tó yẹ kó tún jẹ́ ọ̀nà àti wọ́n máa ti jẹ́ ká close báyìí wọ́n á da màálù sí á dẹ̀ jẹ́ pátápátá. Kò dẹ̀ sí ẹni tó ṣe pé ó ràn wáyé lọ́wọ́. Èèyàn táwọn fẹjọ́ wọn sùn. Afẹ́sẹ̀ kí ni bá afẹ́sẹ̀ kò sí ìrànlọ́wọ́ kankan. Ìwọ̀n bá tí skul bá lè sí náà ṣe orí skul bá tẹ́ bá dé kíláàsì lókè lọ́wọ́. Amadé bẹ̀ gbogbo ẹ̀ lábàdé. Amadé ti ó dà mí pé ìlú tó ṣe pé ilẹ̀ ahéré tí wọ́n pa lóko ni tó bá ní wọn báyìí. Tó bẹ́ẹ̀ àdé ń wá gbogbo ẹ̀ ayé tíṣà tó Ọlọ́run gba nìkan tó bá sọ náà ni ẹ̀ tó wà níbẹ̀ tó náà ló ṣe bẹ̀. So àbárí náà lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ. Ẹ bá wọrí àti bọ́ lóko ẹrú. a máa play Yorùbá nation yẹn fún yín ní. Àwọn ọmọ wa tó ní ká máa ṣe iṣẹ́ wọn yìí. Voluntary làwa ń ṣe nísìn. Ṣùgbọ́n lágbára Ọlọ́run a mọ̀. Ẹ kàn wálé wá bá wa. Àdúrà sí dáadáa fún wa. Àdúrà sí bẹ́ẹ̀ fún wa. Wọ́n á sọ wọn kó dáàbò rẹ̀ bò wọn. Torí pé àsìkò tá a wà Ọlọ́run sọ̀yàn náà ni. Tí wọ́n bá gbé pé wọ́n jà fìtàfìtà báyìí àwọn ti bí wọ́n bẹ̀rẹ̀ sí máa. Àwọn àparò. Wọ́n bẹ̀rẹ̀ sí máa wọ́n wí how the other. Àwọn àparò sà. Wọ́n fẹ́ kí a succeed. Torí tẹ bá sọ pé àwọn ti bí wọn ò mọ àwọn ti bí ẹ sáà ní àwọn àparò ó wà ní igbó tí ó jẹ́ kólókó ó lè mú. Ọlọ́run aṣàánú gbogbo wa. Ọmọláyé Haúsá ìjẹ́ bẹ́ẹ̀. Ọmọláyé kí ni? Dada ó ga àbúrò Haúsá ìjẹ́ dada ni bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀nà bá fi bàbá orúkọ yìí Sulaiman láti òkèlè. Ṣe bí bàbá yín ló sọ pé kì í ṣe Yorùbá bàbá yín ló sọ pé Yàyà Bello lẹ́ kì í ṣe Yorùbá bẹ́ẹ̀ ọwọ́ ìgbìrà bá tẹ ara ẹ̀ àkọ́. Bí àwọn bàbá ti sọ síwájú bíi ti àti bára wa náà ni. Bí tẹ́ ti bára yín. Èmi ìgbà tí mo gbà fún Yorùbá ibi mo ti wà láti. Bẹ́ẹ̀ láti ike ìgbà láti ó ti wà nílẹ̀ wa. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yín àti àwọn tó ń ṣiṣẹ́ yẹn ní Amẹ́ríkà. Àdúrà wa ni pé ìjà òmìnira yìí Ọlọ́run ló fún wa jà agbára Ọlọ́run. Ìṣẹ́ tó fẹ́ jìyà láyé. Ẹgbẹ́ àwọ̀ ara wa wá ń jà pé lórí ẹ̀yàmẹ̀yà kò wá dá lágbára Ọlọ́run ló wọ̀ pẹ̀lú yín. Àwọn tí ó ń bá wa jìyà náà ní ìlú òkèèrè Ọlọ́run á wọ̀ pẹ̀lú nǹkan tá à ń fẹ́ lọ́wọ́ Ọlọ́run ló ṣe. Gẹ́gẹ́ bí àwọn bàbá mi ti sọ èyí tó wá lé jù because Ọlọ́run fún wa lórí ẹ̀fẹ́ pé kí a máa fọwọ́ wa pé ká máa fọwọ́ ṣiṣẹ́ ká jẹ. Ká fọwọ́ ṣiṣẹ́ ká jẹ kórí olórí bó gbà ṣe wá ṣe. Àwọn Fúlàní wọ̀nyí wọ́n jẹ wá níyà. Káwọn ọmọ yẹn tó kúrò níbi kànga káwọn mọ́ bẹ́ẹ̀ ẹni kan dúró síbẹ̀. Wọn ò jẹ́ ká ṣe tó kú mú. Stop there, wait. Tí yóò bá ń ṣiṣẹ́ ìjọba tí ò bá kú díẹ̀. Ẹ má fọ òyìnbó lọ́dọ̀ wa o. Àwọn èèyàn yẹn ò fẹ́ gbọ́ pé wọ́n tó òyìnbó sí yìí o. Ẹ sọ fanakula dáadáa. Wọ́n ti sọ pé tíṣà. Ọlọ́run bá ti dé ẹ̀họ́ èdè. Èdè ní ká ẹ sọ Yorùbá.